مالك أكداري يا علما ما كان من أسراري يا مليكا نجوى النفوس وما بها أفا موسى أنا عائد أنا تائب أنا نادم أنا عائد أنا تائب أنا نادم أبكي على سندي على إسرائيل أبكي على سندي على إسرائيل ومنون إلهي يا كريم بتوبتي آمين نمو الذي قد كان من أوطاري نمو الذي قد كان من أوطاري nípanupọ̀ wa ẹja ní àmín àmín ká ní àmín àmín ká ní àmín. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم آمين 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 يا الله. mo kí ìkàlẹ̀ gbogbo àwọn àgbàlagbà gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ń bẹ ní ìkàlẹ̀ ọlọ́run kí ó jẹ́ kí a rí yín pẹ́ ọlọ́run jẹ́ ara lùbáríkà yín jẹ pẹ́ ọlá nàbí sallallahu alayhi wa sallam. mo fi ti gbogbo àwọn àlùfáà mo fi kí gbogbo ẹ̀yin ìyá wa tó ṣe pé ẹ̀yin náà ni ó débẹ̀ ó dẹ̀rọ̀ ìdùnnú ojoojúmọ́ tí bànújẹ́ ò ní ráyè sáwọ́ bẹ̀ ọlọ́run kó má ṣàṣe fẹ́ni kọ̀ọ̀kan wa àmín ọlá Kunfayakun lọ́dọ̀ ọlọ́run àmín. ìdúró mi ní ààyè yìí èmi náà ń bára mi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah wípé ọlọ́run kà mí mánú olóríire lọ́jọ́ òní alhamdulillah torí pé bí wọ́n bá gbèrú ìjókòó báyìí kalẹ̀ man da'ana fa abayna wala ulfadlu alayna wa idha nahnu ajabna raja alfadlu ilayna kò sí ń ta wá ṣe láàyè yìí oríire ni oríire tó kọjá in tí wọ́n fẹ́ fún wa lóúnjẹ torí pé ẹni tó pè wá tí wọ́n wá ní ká wá wo ohun táwọn ń ṣe yìí kí kálukú ó lè rí dùnnú àwọn náà tún ń béèrè oore lọ́dọ̀ ọlọ́run ẹni ó bá wá wà láàyè yìí lọ́sàn-án yìí bí gbogbo wa ti wà yìí ọlọ́run wá kádàrá pé èmi náà wà nù ẹni tí ráìsì ọba lọ lé èmi náà wà nù ẹni tí sẹ̀mó ọba lọ lé ọlọ́run tiẹ̀ wá ní èmi wá bí yìí àmọ́ àti ráìsì àti sẹ̀mó ìkankan ò tẹ̀lé mi lọ lé mà dájú pé oore tó ju ráìsì tó ju sẹ̀mó lọ àti ṣe pẹ̀lú pa wà láàyè yìí lónìí. bìnrin mẹ́tì rọ́bì lábìmọ̀ kásábàtì ẹ̀dì. òun náà ní fi ń pè wá pé kí gbogbo wọn ní alhamdulillahi rabbil alamin. wàlá àbí tùrọ̀fì innani mutashakirun. ẹ̀jẹ̀ adákọ́lọ́ wọn mọ̀ pé èyí tí jama Kunfayakun Islamic Global Family tí wọ́n ní àwa ṣe láàyè yìí oore ni kí láwa fi hàn sọ́lọ́hún kó oore ni ká ní alhamdulillah
بنعمة ربي لا بما كسبت يدي. Ọlọ́run èmi dúpẹ́ pé mo wà ń bí lásìkò yìí. بنعمة ربي لا بما كسبت يدي. Ẹlòmíì ń bẹ́ ń bò bí ọwọ́ ọlọ́wọ́ ló wà báyìí. Àdúrà rú tẹ̀yìn ìyá tẹ wà láàyè yìí nísìnyí ni ó tún máa wá retí. Òun náà lọ́lọ́run náà sì ń retí tí ó fi yọ wọ́n kò níbi tí wọ́n wà. Ọlọ́run ò gbogbo ẹni tí ń bẹ lọ́wọ́ ó wù kóun náà wà níbí yìí nísìnyí. Kádàrá àwọn Ọlọ́run ló gbé débi tó wà wọ́n Ọlọ́run wọn láàkàlẹ̀ gbogbo ẹ̀yìn ìyá yìí. Ọlọ́run má ṣàyọ àwọn náà má wàá fà wá rọ́pò wọn. بنعمة ربي لا بما كسبت يدي ولا بالتراف إنني متشاكر. À ń fi ọpẹ́ tá ń dún fọ́lọ́run yìí láàyè tá a wà yìí. Ẹ̀rí béèyàn bá fẹ́ ṣe ímánì béèyàn ó bá wí kẹ́límátù ṣàhádà. Náfíyù lèyàn ó kọ́kọ́ wí síwájú lọ́dọ̀ àwọn àfọ ní tawhid. A ní lá ìláhà. Ànáfíyù nù. Kò sí nǹkan kan, kò sọ́ba kan, kò sí nǹkan kan, kò ságbára, kò sí nǹkan kan. Béèyàn ó bá wá yan ókọ tó bá wù kálukú náà ló lè jẹ́. Àmọ́ àfa wa Kunfayakun. Ọlọ́run ní kí wọ́n rókọ náà jẹ́ wá ṣe déédéé pẹ̀lú ṣáádà tọ́lọ́hun. Náfíyù ni wọ́n fi jókọ. Èèyàn lè jẹ́ Kéwúyẹmí. Èèyàn lè jẹ́ Ọláyẹmí. Èèyàn lè dádé yẹmí. Ìsìbáàtù lèyàn ṣe o. Àmọ́ Ọlọ́run fúnra rẹ̀ náfíyù lọ́lọ́run ní àkọ́kọ́ ṣe. Mọ̀lánà Kunfayakun àwọn náà wá wí pé Osioyemi. Àwọn èèyàn sì gbọ́dọ̀ tóbi. Allahu akbar. Wọ́n ṣe náfíyù pé òṣì kódà Ọlọ́run fúnra rẹ̀ òun náà ṣe náfíyù òṣì kúrò lọ́dọ̀ ara ẹ̀ ni. Àwọn èèyàn ń wíwí kúwí sọ́lọ́run. Wọ́n wá ń pe Ọlọ́run ní fàkírù. Ọlọ́run náà wá ní kò yẹ mí. Àsọ́lọ́run ní kọ́kọ́ jẹ́ Osioyemi. Tí bàbá wa Kunfayakun lóò tó wá bọ́lọ̀ òjò kọ pé Osioyemi. Wa ma kullu nahwi lil jamil bi fa'ilin. Àbáyín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ala kulli fa'alin lahu bi mutammimi. Èyí tẹ̀yìn ṣe yìí ń wu gbogbo olóríire púpọ̀. Ala kulli fa'alin lahu bi mutammimi. Àmọ́ gbogbo èèyàn kọ́ lọ́lọ́run yàǹda fún bẹ́ẹ̀. Ọ̀tọ̀ ni kí wọ́n sọ̀yàn lóko, ọ̀tọ̀ ni kéèyàn ó jẹ́ ókọ. Gbogbo ẹni wọ́n bí tó wáyé náà ni wọ́n sọ lóko, àmọ́ ṣé gbogbo wọn náà ni wọ́n jẹ́ tí wọ́n sọ wọ́n. Wa ma kullu nahwi lil jamil bi fa'ilin. Bẹ́ẹ̀ bá wọ́n ti ń jẹ́ Sulyman. Ẹ dápẹ́ mẹ́ta àforíjì mi bí mo ti là á mẹ́lẹ̀ òun. Ma kullu nahwi. Ànábì Sulyman Alayhi salatu wassalam. Bàbá ròyìn ẹ̀ pẹ̀lú nùbúwà. Kò sí ń dáadáa padà sọ́dọ̀ ẹ̀ tó tayọ pé Osioyemi. Allahu akbar. Bí n bá wá ń rí báyìí, ẹ̀yin kọ́ lẹ pilẹ̀. Ọlọ́run sì ní tí ó pin lórí yín. Àmín. Àdúrà táwọn tó bí yín ṣe tí wọ́n tọrọ lọ́dọ̀ Ọlọ́run. Òun náà ní pé lójú ẹ̀mí àwọn ni kọ́lọ́run jẹ́ ti ju àwọn lọ. Àmín. Ọlọ́run wá gbà púpọ̀. Bàbá wa Maulana Al-Marhum. Rahimahullah. Bàbá wa tí wọ́n gbajúmọ̀ sí náà ni Alhaji I.B. Mahmood. Allah. Béèyàn bá sọ̀rọ̀ jihad Islam láti ilẹ̀ Ìlọrin yìí dé gbogbo àrèwá bàbá fowókọ wọn sí Olúwa ó sì sẹ́lọ̀. Bàbá ń sọ tí ń jẹ́ Jama'atu Nasril Islam. Bàbá dákọ̀ bàbá wo oríire Ọlọ́run mẹ́ta bá wa bùn kórè àlìkíyàmọ̀ wọn. Àmín. Á dákọ̀ bàbá wa I.B. Mahmood. Allah. Níjọ́ tí wọ́n wá ń ṣe wọn ò béèrè nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run. Ní tí wọ́n ń wí náà ni pé Ọlọ́run jẹ́ n rí ẹ̀yìn mi látọjú mi. Allah. Ọlọ́run sì gbà fún bàbá náà.
إذا فتخرت بآباء له شرفه inú kẹ́ inú àlìjánnà ni ó jẹ́ kí bàbá náà wà láéláé. كلنا صدقت ولكن نعم ما ولدوا kẹ́wọn máa fa àwọn bàbá wa lájàgbà. آمين kẹ́wọn ká àfàgbà. آمين kẹ́wọn kíkẹ́ náà dọ́dọ̀ bàbá wa àfàgbà Sheikh Alimu. آمين báwo ẹni rí bẹ́ẹ̀ Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. إذا متخرج بآباء له شرف kìí ṣe pé èèyàn ti jẹun rí tó ń jẹ́ fi pani lórí. الله kìí ṣe pé ìjẹun rí ló ń jẹ́ fi pààyàn lórí. àìmumi rí kọ́ lomi fi sápani lórí. kíní kan lèèyàn wá ṣe tí ò ní ṣe mí mọ́ ọlọ́mọdé ó jẹ́ pé èyí tó kù jẹ́ fẹ́ ṣe náà. إذا متخرج بآباء له شرف ọlọ́mọdé fẹlẹ́ yìí dágbére fọ́yé. كلنا صدقت ولكن نعم ما ولدوا Al-Itham ní كلنا صدقت ولكن نعم ما ولدوا bàbá wa wò ó ta wò lọ wò bọ̀ the 5th in the series lèyí tà ń ṣe lọ́wọ́ yìí. الله èyí tó wá yé gbogbo wa sí náà ni pé oṣù kan ò ní dé kó bẹ̀rẹ̀ kó parí kí jàmáà Kunfayakun kí wọ́n má ju ìdùnnú sọ́kàn àwọn èèyàn. ó yẹ kírú ẹni bẹ́ẹ̀ ó kíra rẹ̀ kú oríire. الحمد لله béèyàn ò bá ti darapọ̀ mọ́jọ Kunfayakun wọn fà ní Muhammad bẹ̀ ọ́ صلى الله عليه وسلم mọ́jọ ó kọjú òní tí wọn náà fi wà nù ìjọ náà. kò sí ti ń jẹ́ Kunfayakun bìlú ti fi àrùfẹ́yìnì àbáwá púpẹ́. في لطف عرفين كل سر مجتمع Allahu Akbar. الكاف أولها والنون ثانيها bìlú ti fi àrùfẹ́yìnì. في لطف عرفين كل سر مجتمع kí ni ń jẹ́ Kunfayakun gan? kí ni ń jẹ́ Kunfayakun? في لطف عرفين béèyàn bá tiẹ̀ mọ nǹkan kan tó fẹ́ tú sí béèyàn bá ń wo bàbá wo Osioyemi èyí ó sì máa mọ tí ń jẹ́ Kunfayakun. في لطف عرفين كل سر مجتمع Kunfayakun Islamic Global Family Foundation òórùn rẹ̀ ti kárí ayé bá ti wà yí nísìnyí àwọn jàmáà wọ́n ń bẹ ní London ní US ní Dublin káàkiri ayé kò síbi tó rùn Kunfayakun lò. في لطف عرفين كل سر مجتمع kí ni ń jẹ́ Kunfayakun? fi lútìfì àrùfẹ́yìnì àràfí méjì náà ni. كل سر مجتمع gbogbo tọ́lọ́hún ṣe àtẹ̀yí tọ́lọ́hún ṣe lọ́wọ́ àtẹ̀yí tọ́lọ́hún ó ṣe tí ò tí ì fi hàn nìkankan lára àràfí méjèèjì wọn náà. الكاف أولها والنون ثانيها Àlìkáàfù wà núùnù bàbá wa kan pa ọlọ́run mẹ́sà járí yín pẹ́. آمين lọ́dọ̀ wọn bẹ́yàn bá wọnú ilé lọ bá wọn lọ́dọ̀ àwọn àfáà wa àwọn àgbàlagbà lérùbú wà ní amúrùhú bẹ́yìn àlìkáàfì wà núùnù. نور àti gbogbo ń tà ń wá kiri láyé kúlù sírì mùjítàmì ọ̀hún. في لطف عرفين كل سر مجتمع mo fẹ́ lówó mo fẹ́ bímọ re mo fẹ́ jẹni tí ó máa bọ̀ tílẹ̀ ọmọ ọ̀rọ̀ mo fẹ́ lálàáfíà láyé mo fẹ́ lo ayé ìrọ̀rùn mo fẹ́ pàdé ọlọ́run dáadáa béèyàn ò bá ti darapọ̀ mọ́jọ Kunfayakun ó kù díẹ̀. في لطف عرفين كل سر مجتمع torí pé ibi kún náà ni gbogbo àṣẹ ọlọ́run ọba wà kún máa jẹ́ bẹ́ẹ̀ Kunfayakun yóò sì máa jẹ́ bẹ́ẹ̀. الكاف أولها والنون ثانيها ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ fáfà wa Kunfayakun. الله الحمد لله الكاف أولها والنون wọ́n ثانيها bá pè wá sírù ìjọ báyìí sírù ìjòkó báyìí
àfàwọ̀ àwíyé lójú ẹlòmíì wọ́n ní yóò dàbí ìgbà tí wọ́n ata ń ṣèlànà kò sì yé ni ètò wọn jù láyé lónìí ní Nàìjíríà wa yìí owó làkọ́kọ́. Al-kafu awwaluha. Ètò wọn jù lẹ́yìn owó òun náà ní jíjẹ múmu òun ló tún wá wọ́n sì kejì lẹ́yìn pé àrówó àtúnwárí ń tàjẹ̀. Al-kafu awwaluha wan-nunu thaniha. Kéèyàn wá pè wá báyìí káwọn jàmáà Kunfayakun kí wọ́n wá pè wá báyìí pé àwa náà mọ̀ pé ara ni ayé àmọ́ ìgbà tọ́lọ́run ni ó ṣẹ́kù sọ́dọ̀ tiwa ẹjẹ́ amúdùnú òyìn dọ́dọ̀ tiyín náà. Al-kafu awwaluha wan-nunu thaniha. Kìí ṣe pé wọn máa tó kù tó fẹ́ fowó wọn ṣe mọ́. Àmọ́rọ̀ Ọlọ́run a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Fúnra Ọlọ́run nínú Al-Qur'an ló ti kọ́kọ́ kíṣẹ́ táwọn Kunfayakun ń ṣe. Ọlọ́run wá ń ròyìn wọn bọ̀, ń ròyìn wọn, ìtò wọn fi san wọ́n lẹ́san. Ọlọ́run ní innal abrara. إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا. Kunfayakun Islamic Global Family Foundation Ọlọ́run ní láti ayé tí wọ́n wà yìí tí wọ́n fi dọ́dẹ̀ mi Ọlọ́run yashrabuna min ka'sin. Innal abrara yashrabuna min ka'sin. Ọlọ́run ní omi ìrọ̀rùn ni wọ́n máa mu, oúnjẹ ìrọ̀rùn ni wọ́n máa jẹ, aṣọ ìrọ̀rùn ni wọ́n máa wọ̀, ìgbésí ayé ìrọ̀rùn ni wọ́n lò, wọ́n wá kù láyé, wọ́n wá pèmí Ọlọ́run pẹ̀lú ìrọ̀rùn, wọ́n wá sọ̀kalẹ̀ sínú ìrọ̀rùn. Kana mizajuha. Ọlọ́run wá ìwọ̀n ròyìn tí wọ́n dé bá. Alukúrò máa wá béèrè pé kí ni wọ́n ṣe. Iṣẹ́ wo ni wọ́n ṣe tán fi lẹ́tọ̀ọ́ síbẹ̀? Ọlọ́run ní wayut'imuna at-ta'ama ala hubbihi miskinan wa yatiman wa asira. Wayut'imuna at-ta'ama ala hubbihi miskinan wa yatiman wa asira. Lọ́kàn àwọn Yorùbá wá ní kù fún mi kí n kù fún ọ lọ́pọ̀lọ́ ké lódò. Àwọn kan ṣoore nítorí wípé wọ́n fẹ́ gba oore lọ́dọ̀ ẹni tí wọ́n ṣe é fún. Wọ́n wàá kọ́ kalẹ̀ pé ńjọ́ tí ń sinmi rẹ̀ lọlé ọkọ àpò márùn-ún lèmi náà dá. Wọ́n máa wá retí pé ńjọ́ tèmi náà bá fẹ́ sin ọmọ tèmi náà òun náà gbọ́dọ̀ dá padà fún mi. Wayut'imuna at-ta'ama ala hubbihi. Ìtàwọn ní wá ṣe yìí yut'imuna at-ta'ama ala hubbihi kìí ṣe pé àwọn náà ò mọ sẹ̀mó jẹ. Kìí ṣe pé ìrẹsì òwú wọn jẹ, wọ́n ṣayọ ọkàn tí wọn. Nígbà tọ́lọ́run ní kápá tí wọ́n ká 10 kg ẹ̀jẹ̀ á mú 5 kg ń bẹ̀ káfẹ́ lòmíì tí ò rí. Wayut'imuna at-ta'ama ala hubbihi miskinan wa yatiman wa asira. Àwọn èèyàn tún máa wá fi oúnjẹ ṣe bádàlù, wọ́n máa fòrè ṣe bádàlù. Ó gbajúmọ̀ láwùjọ wa. Ẹni ó ti yó odò tó ti kún, ayé ò tún máa wá pọnmi síbẹ̀. Àwọn kan ń bẹ nínú Ramadan yìí nísìn ìrẹsì tiwọn ilé olówó bíi tiwọn náà ni wọ́n gbé lọ. Àwọn tí ò sì rí jẹ́ ń bẹ́nu ilé wọn tí wọn ò dọ́dọ̀ wọn. Kunfayakun wá ní yut'imuna at-ta'ama ala hubbihi. Wayut'imuna at-ta'ama ala hubbihi miskinan. Wọ́n ní àwọn tó kù díẹ̀ káàtó fún wọn ò yó àbẹ́bí ò pa wọ́n. Ayé ohun àwa náà lè dá sí kí wọ́n tẹni tó yọ ẹja fún wọn lórí. Miskinan wa yatiman wa asira. Ẹgbẹ́ kò ní àmọ́jọ
ìjọmọlúwàbí òjò ó lè béèrè Kunfayakun wa kó oúnjẹ síta gbangba pé kò ní béèrè àmọ́ bó bá rí tá à ń pín òun náà ó yàdọ̀ wa yóò wá dọ́dọ̀ tiẹ̀ náà. ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا. àárín níjòkólẹ̀ wa yìí ẹni tó ṣe pé gbogbo àwọn ìyá wa yìí aláwọn ìyá wa dáadáa yìí Ọlọ́run ó jẹun ọmọ kalẹ̀. Àmín. ìdùnnú ló ń jẹ àgbàlagbà ẹni ló jẹ àdùnnú kalẹ̀. Àmín. báwọn ìyá yìí ti wà yìí nísìnyí ẹlòmíì yóò gba 5 kg ìrẹsì inú wọn bí wọ́n bá tún wá délé yóò tún wá rí i pé ìyàwó mi náà lọ wọ́n tún wá yọ agolo tìrẹsì mú pé ẹnìkan èyí jẹ́ kílẹ̀ fẹ́ ìbáwọn kan ni wọ́n fà wá náà jẹ́mi náà tún fi tọrọ ń bẹ̀. ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا. ní Kunfayakun tí wọ́n ń ṣe yìí bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ní gbogbo oṣooṣù bí n bá ń purọ́ ẹ̀yìn ìyá yìí lè já mi ní gbogbo oṣooṣù bí wọ́n ti fìdùnnú sínú kálukú nù wọ́n ń ṣe gbogbo kinní yìí innama nut'imukum liwajhi Allah. إنما نطعمكم لوجه الله. àwọn tọ́lọ̀ ń kálá mẹ́rin wa lé lọ́wọ́ bẹ́ẹ̀ lómi ó bá ṣe empowerment nísìnyí tí ó fún yẹn lóúnjẹ yìí wọ́n tún wá ní ẹ máa dámọ̀dámọ̀dá pé ẹ dáwó kan padà bàbá gbèsè mọ́ yìí fún yín. إنما نطعمكم لوجه الله. Kunfayakun wọn ní àwa ń ṣe tiwa ká lè bá aráàánú Ọlọ́run. لا نريد منكم جزاء ولا شكورا. kódà wọ́n ṣe òun retí ká kí àwọn Ọlọ́run wa ní bí wọ́n ti ṣe òun fajazahum bima sabaru jannatan wa harira. وجزاهم بما صبروا جنة وحريرا. Ọlọ́run dídùn yín lábẹ́ yìí tẹ́ ṣe yìí. وجزاهم بما صبروا. pé ẹ gbádùn láyé bẹ́ẹ̀ tí ń dùn àwọn èèyàn nú inú yín náà ní bàjẹ́. وجزاهم òjò Kunfayakun káàkiri ayé ẹ̀ ní mọ̀ bànújẹ́ láyé. بما صبروا جنة وحريرا. gbogbo wọn tá ń bá wọn ṣe náà tá ń ṣe àmì àní ń fẹ́ owó kù láéláé. وجزاهم بما صبروا جنة وحريرا. gbogbo ẹni tí ń bẹ nínú ẹni tí wọ́n fún lóúnjẹ lọ́dún yìí nígbà tá a bá fi pàdé lẹ́mí kóhun náà wà nù ẹni tí ó dá fún wọn pé ẹ̀mọ́ fi ràn yín lọ́wọ́. وجزاهم بما صبروا جنة وحريرا. وجزاهم بما صبروا جنة وحريرا. Ọlọ́run mẹ́ta ṣe bẹ́ẹ̀ gbogbo ìjọ Kunfayakun látòkè délẹ̀ Ọlọ́run láti èyí tẹ́ ṣe yìí Ọlọ́run má fi dùn yín Ọlọ́run bẹ́ẹ̀ bá níbi tó lérè látàyè ìjà àti ọ̀rẹ́ta ìyáàmù nípa àwọn táwa náà wọ́n wà nínú ọ̀run nítorí ìtọ́lọ́hún ládàá téèyàn máa ń rí níbi pé èèyàn ṣerú eléyìí Ọlọ́run má fi dùn ẹnì kọ̀ọ̀kan wá. Àmín. gbogbo ọgbà Ọlọ́run mẹ́ta ṣe fẹ́ni kọ̀ọ̀kan wá. Àmín. oore tó fẹ́ni kọ̀ọ̀kan wá kálẹ̀ Ọlọ́run mẹ́ta ṣe fún wa. Àmín. Al-Fatiha. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين.